gómìnà mákindé pààrọ̀ akọ̀wé ìjọba àtàwọn òṣìṣẹ́ rẹ̀ lójijì. bí gbogbo ayé ṣe ń múra ibi iṣẹ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 2026 yìí náà ni ọ̀jọ̀gbọ́n ọlánìkẹ́ adéyẹmọ tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ múra ibi iṣẹ́ láì mọ̀ pé gómìnà ìpínlẹ̀ náà ẹnjiníà ṣèyí mákindé ti yẹ àga mọ́ nídìí ó ti yan ẹlòmíín sípò akọ̀wé ìjọba. nínú ìkéde òjijì kan láàárọ̀ ọjọ́ Monday èyí tí olùdámọ̀ràn àkànṣe sí gómìnà lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Sulaimon ọlárẹ̀wájú fi léde níbẹ̀ ni gómìnà mákindé ti fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yẹ òsọkà ni àtúntò àwọn òṣìṣẹ́ ọba ìpínlẹ̀ ọ̀yọ́ kọ̀ọ̀kan ti wáyé. ó ní gómìnà ti yan ọ̀jọ̀gbọ́n musbau adétúnjì babátúndé láti rọ́pò adéyẹmọ ní wàràǹṣeṣà. àtẹ̀jáde náà tún sọ pé amòfin tèmilolú ṣeun àṣàmú tó jẹ́ alámòjútó ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti nǹkan àlùmọ́ọ́nì yóò fi ipò náà sílẹ̀ báyìí. ẹ̀ka tí yóò ti bẹ̀rẹ̀ sí mójútó ní iléeṣẹ́ ètò ìṣúná àti ọrọ̀ ajé táwọn eléèbó ń pè ní Ministry of Budget and Economic Planning. gómìnà tún kéde pé alàgbà kọ́láwọlé èlíjà àkànmú ti di olùdámọ̀ràn àgbà pàtàkì fún gómìnà lórí ètò ìṣúná àti ọrọ̀ ajé. bẹ́ẹ̀ sì ni wọ́n ti yan ọ̀nàrẹ́bù abíọ́dún adédọjà sí ipò olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò nǹkan àmúṣagbára nípìnlẹ̀ ọ̀yọ́. ẹnìkan tí àtúntò ọ̀hún tún ṣe lóore ní ọ̀gbẹ́ni adémọ́lá adérìntọ́. ọkùnrin yìí ni olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà lórí iṣẹ́ òde tẹ́lẹ̀, àmọ́ ní báyìí gómìnà mákindé fẹ́ yàn án sípò kọmíṣánná. wọ́n ní wọn yóò taari orúkọ rẹ̀ síwájú àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ láìpẹ́ fún àyẹ̀wò àti ìfòǹtẹ̀jàn wọn. Faith adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn ìta fàájì lórí ẹ̀rọ ayélujára. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.